ta ni Ọlọ́run mo ti ráyè tiẹ̀ lénìí ọmọ tí Ṣàngó máa pa ṣùgbọ́n kí tó fún ẹ lésì ọ̀rọ̀ ẹ sáré gbọ́ voice note yìí mo ráyè tiẹ̀ lénìí gbọ́ voice note yìí kí Ṣàngó tó fọ́ ojú ẹ. Ẹ̀lọ́ bàbá mi kásán ẹ̀jọ̀ ẹ má bínú ó yẹ kí n ti pè yín bàbá mo mà ní testimony kan tí mo fẹ́ share lọ́wọ́ yín tí mo lè bẹ̀rẹ̀ dúpẹ́ ẹ má bínú pé pẹ́ kí n tó sọ fún yín ṣùgbọ́n mo sọ fún àwọn ọmọ yín nígbà tí mo wá ra ọṣẹ lẹ́ẹ̀kejì bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dẹ̀ mọ́ lóore mo dẹ̀ dúpẹ́ gidigidi gan ọlọ́run á jẹ́ ká máa rí yín bá ọlọ́run á tọ́jú yín á tọ́jú àwọn ọmọ yín ohun burúkú kan kì yóò ṣẹlẹ̀ sí yín bàbá mo dúpẹ́ gidigidi gan o ní ìgbà tí mo kọ́kọ́ ra ọṣẹ aṣínà lọ́wọ́ yín mo lò ó nígbà tí mo lò ó tó débi àárín mo pè yín mo ní bàbá ọṣẹ aṣínà yóò ṣiṣẹ́ o ẹ dẹ̀ pè mí ẹ sọ fún mi ẹni kí n dá ọṣẹ padà ẹ kọ́kọ́ ní kí n lọ yẹ iṣẹ́ ọwọ́ mi wò wọ́n á jókòó mo wò ó mo ní bàbá iṣẹ́ ọwọ́ mi dá pé kò sóhun burúkú kankan tí mò ń ṣe ẹni ó yá kí n lọ wẹ̀ nídìí kìíní kan ọtí nǹkan tẹ̀ pé ìjọ yẹn so ìrònú yẹn wá bá mi wọ́n á gbé ọṣẹ mo kàn gbé fábùrò mi nǹkan àbúrò mi kan máa lò lọ ilé ìyá mi kan máa lọ ṣẹ́ yẹn lọ ìtọ́rẹ́ tí mo ti gbé fún àbúrò mi ti lò bí ọ̀sẹ̀ méjì ẹ̀mí yẹn kọ́ ni kí n lọ gba ọṣẹ yẹn padà ní bí mo ṣe gba ọṣẹ mi àbá ọwọ́ tí mo gba ọṣẹ báyìí mo bá bẹ̀rẹ̀ sí máa lo ọṣẹ o ibi tí mo ti ń lò lọ ọṣẹ wa kù díẹ̀ tó fẹ́ tán bí ẹnìkan ṣe pè mí nìyẹn ó kọ́kọ́ send message yìí ó ní ibo ni mo wà pé ṣé mo ráyè láti bọ́ òṣìṣẹ́ wọ́n á ń wo orúkọ yẹn mi ní nọ́mbà yẹn mi mọ́ nọ́mbà yẹn mo á send message yẹn padà ní ìdájí mo send message yẹn padà mo ní ẹ̀jẹ̀ sá pé ẹ̀jẹ̀ ta ló ń sọ̀rọ̀ ẹni ẹ ṣe dárúkọ ẹ̀ ní mo á ní ẹ̀rọ àṣà ẹ̀kújọ́ mẹ́ta sà báwo ni pé ẹ̀kújọ́ mẹ́ta sà wọ́n ní àwọn oníṣẹ́ kan ṣe mo lè bá wọn ṣe mo ní mo lè bá yín ṣe sà wọ́n á ní kí n máa lọ síbẹ̀ bí mo ṣe lọ síbẹ̀ nìyẹn o bàbá nǹkan tó wá yà mí lẹ́nu jù láyé ni pé ẹmọ bí tíṣẹ́ wà ìgbẹ̀jù lẹ́kí lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ yín iṣẹ́ wà o lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ yín ní Folú ni wọ́n gbé yín wá o ibẹ̀ mo ti ń ṣiṣẹ́ o bàbá yẹn tó yà mí lẹ́nu jù lọ́rọ̀ ṣe yín yẹn nìyẹn o mo dẹ̀ dúpẹ́ lónìí mo dúpẹ́ ọṣẹ yẹn confirm o ó confirm gidi bàbá ó confirm gidi mo ti sáré wá rẹ ọkọ̀ sí even títí next week náà màá tó rẹ ọkọ̀ sí because màá tó wá rẹ ọkọ̀ sí ṣé gan mo dúpẹ́ bàbá ọṣẹ yẹn ṣiṣẹ́ o tó múnú mi dùn gidigidi gan ọṣẹ yẹn ṣiṣẹ́ o ẹjọ́ mo tún wá fẹ́ rí yín pásánálì kájọ sọ̀rọ̀ ọṣẹ yẹn confirm o. ta lọ́lọ́run ara ló máa fọ́ ojú ẹ ìgbà tí ayé ẹ ti bàjẹ́ o ò fẹ́ káyé ẹlòmíì dá ọ̀nà tó fẹ́ dé mọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nìyẹn èmi 419 wọ́n mọ iye ọdún ìjọ́ wo ni wọ́n dé gan lọ bèrè mi ní Instagram. ta ni Ọlọ́run kó sì dọ́dọ̀ ọba Solomoni àgbáyé. Mo rò pé this will be the first time tí màá sọ̀rọ̀ nípa ọba Solomoni àgbáyé. Òní ni yóò jẹ́ ìgbà àkọ́kọ́. So like I said, àwọn ni kí n dákun kí n dábọ̀ kí n bá wọn gbìyànjú láti sọ fún ta ni Ọlọ́run wípé kó
kó pe ọba Solomoni underground báwọn méjèèjì ò gbọ́dọ̀ jà. Àkọ́kọ́ ní tí mo rí ń bẹ̀ ò ní wípé lọ́pọ̀ ọgbà àwa èèyàn máa ń fẹ́ràn àwọn èèyàn ṣùgbọ́n a máa ń fi sentiment sí. Ẹjọ́ torí Ọlọ́run bá mi pín program yìí, mo fẹ́ kó dé ọ̀dọ̀ ẹ̀yin tí ẹ bá wọn bọ́n ṣe máa ń tag, ẹ bá mi tag ta lọ́lọ́run, ẹ bá mi tag ọba Solomon. So now ìfẹ́ tá a fẹ́ àwọn èèyàn nígbà míì kì í jẹ́ ká lè bá wọn sòótọ́ ọ̀rọ̀. A ti gbàgbé pé àgbà tí ọ̀kẹ́ ń sọ̀rọ̀ yọ kẹtàn sáré. A ti gbàgbé wípé ọmọ tí bàbá bá fẹ́ràn ni bàbá máa ń bá wí. Wọ́n lẹ́ni ìbò bá fẹ́ràn ní jù sẹ́ẹ̀lì. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ọ̀rọ̀ tó lágbára ni, ṣùgbọ́n okùn ní gògòǹgò kọ́mọ́ níbi tó ti gùn wá. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ òní so lókè ká na gògò sí ẹnu láfíkà ní tó wù kó ṣẹlẹ̀ ẹnu láìsọ ìdí láì jókòó. So ntẹ́lẹ̀ yìí ó túmọ̀ sí ni pé ẹjá sòótọ́ kàrò lè fúyẹ́. Ńgbà tán ní kí n bàtà lọ́lọ́run sọ̀rọ̀, èmi ò tí ì gbọ́ kankan náà àwọn ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀. Àwọn kan sẹ́ndì link àwọn fídíò wọn sí mi. Màá ní òun là á mọ́ fàfà ìdí igi là á bà. Mímbà tí ẹ pàrọwà fún, ó yẹ kí n mọ nǹkan tí mo fẹ́ pàrọwà lé lórí, n lè mọ ibi tí mo fẹ́ gbọ́rọ̀ gbà. Mo wá wo program ta lọ́lọ́run, mo rí pé ó ní point. Mo wo program ọba Solomoni, mo rí pé ó ní point. Ṣùgbọ́n àìfẹ̀lẹ̀ kébò sí ni ọ̀jẹ́ ó ṣe é jó gẹ́gẹ́ bí àṣà mi. Bàbá fẹ̀lẹ̀ kébò sí, ó ṣe é ṣe ká láǹfààní àti lùgbẹ̀dú sí. So kí ló ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì? Fídíò àti ọ̀rọ̀ wọn ni ó darí wa síbi tá ń lọ. Fídíò 3 péré mo mú wá, ẹyọ kan ti ta lọ lọ́hùn, 2 ti ọba Solomoni. Ọ̀dà a nílò àmì fàágùn fún rárá o, ètò yìí ò ní pẹ́ rárá o. Bẹ́ẹ̀ ni kò ní pẹ́ rárá, wọ́n á sọ pé nǹkan ò ní pẹ́ rárá, kò ní pẹ́ rárá. Kò sí nǹkan tá a fẹ́ lo àmì fàágùn fún. Ṣùgbọ́n ilé tí ó wù mí ń bẹ̀ náà ni kẹ́ ẹ bá mi táàgì ta ni Ọlọ́run. Bóyá mi gan dẹ̀ ló yẹ kí n táàgì àwọn méjèèjì. Ẹ bá mi táàgì ta lọ́lọ́run. Àá ṣe wá fẹ́ okay. Ó ṣe ní láàánú, a ò lè táàgì wọn mọ́. Ó ṣe ní láàánú pé a ò lè táàgì wọn mọ́. Ń bọ̀. Kódà níwọ̀n bá àgbà tá àti lè táàgì wọn mọ́, ọba Solomoni àgbáyé ó jẹ́ kan nínú àwọn tí mo respect one way or the other. Kennedy tí mo fi fún ní ọ̀wọ̀ àtàpọ́nlé ni pé the man is very very intelligent. He also know what he is doing. Ta lọ́lọ́run ó jẹ́ èèyàn kan tí mo respect. Wípé alákìtìyàn ẹ̀dá ni, a máa sòótọ́ ọ̀rọ̀ kó sì mọ nǹkan tí ń ṣe. Lóòótọ́ lójú òpó wa ò bára mu, ṣùgbọ́n àmọ́ jẹ̀wọ́nú ara wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Rígbé láwọn ibì kọ̀ọ̀kan èrò wa máa ń bára mu. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ láǹfààní àti mọ̀ wò wá, ẹ ti mọ̀ wípé ta lọ́lọ́run sọ̀rọ̀ lórí ẹ̀sìn, ọba Solomoni sọ̀rọ̀ lórí ẹ̀sìn, èmi Àkàndá Ọ̀rọ̀ Awíkonko ti sọ̀rọ̀ lórí ẹ̀sìn sẹ́yìn.
nígbà tí mo wá ṣèwádìí mi jìnlẹ̀jìnlẹ̀ ni mo wá rí pé ẹ ń bá gbẹ̀sìn lórí yọ̀sẹ̀ lọ́hùn. mo ti sọ̀rọ̀ ẹ̀sìn sọ́tún, mo ti sọ sósì, mo sọ ti mùsùlùmí, mo sọ ti kìrìsìtẹ́nì. mo wá rí pé kò sí ẹni tí yóò ya ẹ̀sìn ya àwọn ìran wa tá a wà yìí, kò sẹ́ni tí yóò ya ẹ̀sìn ya, including my own family. ṣé àgbàgbé inú ilé wa prophet, pastors, apostle, evangelist ń lókun lé wa. èmi nìkan mo dá yàtọ̀. ilé onígbàgbọ́ wọn bí mi sí. majority wa tá a lẹ́nu bébébé lórí ìtàkùn ayélujára lórí ọ̀rọ̀ ẹ̀sìn, ilé onígbàgbọ́ wọn bí wa sí. ta lọ́lọ́ inú ẹ̀sìn Islam wọn bí sí. ọba Solomoni inú ẹ̀sìn kìrìsìtẹ́nì wọn bí sí. MS Baba inú ẹ̀sìn Islam wọn bí sí. kí ló wá fà á? tá a wá jáde against ẹ̀sìn yẹn lọ́sàn gangan, ó túmọ̀ sí pé a ti wádìí ìjìnlẹ̀ nínú ẹ̀, a ti mọ̀ fún, a ti mọ̀ gbé, a ti rí wúlẹ̀wúlẹ̀, a ti di ráṣírí ẹ̀. lérò kan ti wá àwa wò wípé ẹni tó bá dìde kó jáde fún ìgbàlẹ̀ lòmíràn tí Bíbélì sọ, kò sọ̀rọ̀ nípa Christianity o, kò sọ̀rọ̀ nípa Christianity. ní tí Bíbélì sọ ni wípé ẹni tó gbé ẹ̀ bá ti là kó gbìyànjú láti la ojú others. iyì rẹ̀ ṣíṣí nǹkan, gbìyànjú láti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó ṣí sí. mo wá gbìyànjú agbára mi, mo rí i pé àwọn tí mo sọ pé kí iye wọn ó ṣí, àwọn ganan tó ń gbógun tì mí. ìjà tá a wí pọ̀, oríṣiríṣi àwọn èèyàn ló máa dé mi n bá ti parí ètò eléyìí. Mr. Awikonko ẹjọ́ ẹ má sọ̀rọ̀ nípa ẹ̀sìn o, ṣùgbọ́n báwa tá ń tẹ̀lé àwa tá a jó lólùfẹ́ yín, ẹlẹ́sìn ni wá lágbára Ọlọ́run, gbogbo aláṣẹ ẹ̀sìn wa láṣẹ yege. ibẹ̀ náà ni mò ń gbà kí gbogbo mùsùlùmí àgbáyé pé ẹ kú oṣù Ramadan. láàdá tí ń bẹ nínú ẹ̀ lọ́lọ́run ó ṣe fún wa, láàdá tí ń bẹ nínú ẹ̀ lọ́lọ́run ó fún wa. èrè téèyàn máa ń jẹ láti di Ramadan Ọlọ́run jẹ́ ká jẹ. bákan náà mo kí gbogbo ẹ̀yin ọmọlẹ́yìn Jésù Kristi. àsìkò lẹ́ǹtì la wà yìí, ọdún tá a wà yìí special. ọdún yìí làkọ́kọ́ nínú ìgbà tí mo ti délé ayé tàbí tí mo ti gbọ́njú, tí mo ti ń gbọ́ nípa àwẹ̀ pé Christian àti Muslim wọ́n bẹ̀rẹ̀ ní ọjọ́ kan náà. Christian àti Muslim ò kí ń sábà bẹ̀rẹ̀ lóṣù kan náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. ńgbà tó yá wọ́n ṣe lóṣù kan náà, ṣùgbọ́n pé wọ́n bẹ̀rẹ̀ ní the same day. ilé làkọ́kọ́. Having said that, ó túmọ̀ sí pé Ọlọ́run ní nǹkan tó fẹ́ fi ṣe. ẹ má gbàgbé o, kò sí nǹkan tá a fẹ́ ṣe láyé tá a lè mú tàdúrà sẹ́yìn. ẹja fẹlẹ́yìn sọ́jọ́ mi. ìjà àjàkú akátá láàrin ta ni Ọlọ́run. ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ ta lọ Ọlọ́run, ẹ bá ń sẹ́ndì, ẹ bá ń jẹ́ kíkiní ìdọ́dọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ ọba Solomoni. yóò wù mí káwọn méjèèjì ó wù mí live. One, I love them both. mo fọlọ́ ń búra. ìdí ni wípé èmi ò lólódì nínú agbo sọ̀rọ̀sọ̀rọ̀. mo fọlọ́ ń búra. kò sẹ́ni tí mo kórìíra nínú agbo sọ̀rọ̀sọ̀rọ̀. gbogbo àwọn tó ń sọ̀rọ̀ pátápátá. àbùkù ara mi kàn ní pé mi ò kí ń wo nǹkan tẹ́lòmíì ń ṣe. Kennedy, èmi gangan bísí kọjá wípé n ò tí ì parí iṣẹ́ ẹ ti wájú mi. Why will I wash others? ṣùgbọ́n kò sí bá a ṣe ní come across iṣẹ́ ara wa àfi tá a bá scroll lórí social media, àfi tá a bá ń parọ́ tanra wa lókù. bí ọdún kan àbọ̀dún méjì sẹ́yìn tí mo pe ọba Solomoni, mo ọ̀rọ̀ kan ni mo fẹ́ kájọ discuss lórí ọ̀rọ̀ ẹ̀sìn náà ni. mo sáré pé oríṣiríṣi àwọn èèyàn máa ń ṣe program pẹ̀lú ẹ̀. That will be the first time in my life. mo bá sọ̀rọ̀, response ẹ̀ kò wá accommodating. After mentioning my name, mo béèrè lọ́wọ́ ọba Solomoni pé sọ́mọ̀ mi. ó ní mo gbórúkọ yẹn rí, ó dàbí pé mo gbórúkọ yẹn rí. wẹ́ Yorùbá ní ọ̀tẹ̀ níjà ìlú ń pè ọ́, gbogbo wa la lórúkọ. èèyàn kan ò lè mọ gbogbo èèyàn tán o, gbogbo èèyàn ò sì lè mọ èèyàn kan tán. mo máa ń fẹ́ kí kálukú wa ká mélé èèyàn dání, because ọ̀pọ̀lọpọ̀ wa máa ń popular lábẹ́ ilé tá a máa fọkàn sí pé mo ti popular, àwọn èèyàn ti mọ̀ mí. meanwhile àwọn èèyàn ò tí ì mọ̀ ọ́ o. ní mo jẹ́ ká introduce ara wa every time tá a bá dórí program. ó kọ́ mi ní Àkàndá Ọ̀rọ̀ Awikonko. fẹ́ni tó ẹ̀ṣẹ̀ ń bá mi pàdé fún ìgbà àkọ́kọ́, a majority ló máa ẹ̀ṣẹ̀ mọ̀ mí for the first time lónìí, ní ẹ̀ṣẹ̀ máa rí mi for the first time lónìí, ní ẹ̀ṣẹ̀ máa wò mí for the first time lónìí.
ọ̀pọ̀lọpọ̀ yẹn ti ń gbókò Awíkonko tẹ́lẹ̀ ṣùgbọ́n òní ni wọ́n ẹ̀sẹ̀ wò mí bóyá torí pé wọ́n jólólùfẹ́ ta lọ́lọ́run bóyá torí pé wọ́n jólólùfẹ́ ọba Solomoni wọ́n wá wò pé arákùnrin tó fẹ́ sọ̀rọ̀ nípa ọba Solomoni tó tọ́pìkì program ní ọba Solomoni kí ló fẹ́ sọ nípa ọba Solomoni wọ́n ti lọ sọ fún ọba ẹnìkan fẹ́ sọ̀rọ̀ nípa yín sẹ́yìn mẹ́ta ń pè l'Awíkonko wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa yín ẹja lọ wò ká gbọ́n tó bá sọ bọ̀ so ìmọ̀ ń rí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn kan jólólùfẹ́ Paso àwọn kan jẹ́ ti Saheed Òṣùpá ẹni tí iye rẹ̀ bá sí tọpọlọ rẹ̀ pé yọ mọ̀ wípé àti Paso àti Saheed Òṣùpá akọ́ṣẹ́ làwọn méjèèjì ń ṣe ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pa wà ní the same generation pẹ̀lú wọn aláǹfààní àti rí wọn both of them they are doing great they are doing nothing but great. Saheed Òṣùpá ọba orin Wàsíù Àlàbí Pasuma ọba orin lọ́dọ̀ tèmi ẹni tí ń sọ Yorùbá nìkan kọ́ ní ń kọrin gbogbo ẹni tí ń kọrin pátápátá ohun kan ni wọ́n fi ń kọrin composition kan ni wọ́n inspiration kan ni wọ́n ń lò composition kan ni wọ́n fi ń compose ní tí wọ́n ń ṣe that means they are all doing great job. Ní Yorùbá fi máa ń sọ wípé ọkùnrin tí ń sun rárá fọkùnrin ẹgbẹ́ akọ́ṣẹ́ ní ṣe ẹjẹ́ akékàyìn anybody tó lè dúró sí gbangba mú microphone dání níwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti sọ̀rọ̀ tàbí láti kọrin ẹjẹ́ akékàyìn ọ̀pọ̀lọpọ̀ tó bá jáde ẹsẹ̀ rẹ̀ ọmọ kọ́lẹ̀ ni. So pẹ̀lú eléyìí ó jẹ́ kí n gbóṣù bàràbàǹdẹ̀ fún Tani Olohun àti ọba Solomoni àwọn àtẹ̀yìn àwọn wá bára wọn jà ọmọ ní tí ṣokùnfà rẹ̀ àwọn méjèèjì ń jà kí ló fàjà wọn ìjà táwọn méjèèjì ń jà ìjà tí ò lè dá lẹ́ni ìjà táwọn méjèèjì ó parí ni ṣùgbọ́n kí ló fàjà tá ń jẹ̀bi tá ń jàre ìwo ló yẹ ká sọ sí ń bẹ̀ wo ni ó yẹ ká sọ sí ń bẹ̀ ẹ mọ̀ mí Àkàndọ̀rọ̀ Awíkonko lójú kọ́ tèmi Àjàó Àrò Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ màmá pé bọ́lọ́rọ̀ bá gbọ́ kò sí baba ńlá baba ọlọ́rọ̀ ṣe èmi ò kì í sọ̀rọ̀ fún friendship tàbí kéèyàn ò lè fẹ́ràn mi I will always say it as it is and I will always say the truth tàbí kí n sọ wípé màá sọ bí nǹkan ṣe kọ ìhà sí mi ìhà tí nǹkan kọ sí mi ni mo ṣe máa sọ I will never use sentiment ok o mo pe ọba Solomoni báyìí ló ṣe sí mi bó ṣe rí lọ́kàn mi ni mo ti sọ yẹn eléyìí ò ti lọ sentiment ò sí ń bẹ̀ mọ́ mo fi Ọlọ́run Elédùmarè búra I don't do anything with sentiment ìhà tí nǹkan bá kọ sí mi ni mo fi máa wà sentimental gbà mí mo máa wà sentimental gbà mí tọ́rọ̀ bá ti jẹ mọ́ Ilé Ifẹ̀ àtọ̀ọ̀ni nfẹ́ mọ ntí ó ṣẹlẹ̀ ńbẹ̀ tàbí ntọ́ ni ó ṣe tí mi ò fi ní lórí eléyìí mo máa wà sentimental. Now kí n má gbàsìkò yín mo wá wo àwọn nǹkan tí àwọn méjèèjì ṣe mo rí pé ọ̀rọ̀ wà ńbẹ̀ ọ̀tún rí wí òsèré sọ ṣùgbọ́n òye kan tí mo fẹ́ jẹ́ kó yé gbogbo wa ni pé nobody can control anybody on this earth on this surface of earth nobody can control anybody ṣùgbọ́n gbogbo wa máa ń ní ìtara a máa ń gbarata láwọn àsìkò kan kí ni máa ń jẹ́ ká gbarata ni pé lóòótọ́ n tó somidan tó ibọ́lẹ̀ kẹta ńlọ́sẹ̀ tí ò rówó rà ṣùgbọ́n wọ́n ní ó ṣe mérí làgbébọ̀ adìẹ fẹ́ráwòdì tó fẹ́rẹ́ ge bàbá bí nǹkan bá ṣe wá rí tàbá là nǹkan kọjá rí a kì í fẹ́ kó ṣẹlẹ̀ sẹ́lòmíì bàbá wa rẹ̀ ni tó fojú ọwọ́ ṣiṣẹ́ tó fẹ̀yìn ọwọ́ dànù yìí máa ń dunni torí mi àtẹ̀yìn mọ bíṣẹ́ ṣe dùn láti ṣe sí kámọ́sọ̀ kejì bówó ṣe dùn láti rí sí kámọ́sọ̀ kejì kéèyàn tó wá dáwó sígbó àtú ọ̀nà wo la fi dáwó sígbó àtú náà ni pé bàbá kówó lérí òwò kan tá a rèrè jẹ lọ́kàn wá fọkàn sí pa dáwó sígbó àtú ẹlẹ́ẹ̀kejì ni pé kí wọ́n fi ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín gba owó lọ́wọ́ wa ẹ má ti màmàjá tá sọ wípé kí wọ́n fi ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín gbowó lọ́wọ́ wa ìmọ̀ ń dùn wá mi bá sọ̀rọ̀ ẹ̀ fún wa nta máa ń sábà sọ fún wọn ni pé ọ̀kánjúà ojú kòkòrò ńlọ́fà o tán fi lè lù ọ́ jìbìtì o because mi a máa sọ màsí máa tẹnu mọ́ ẹni tí yóò gbà mí yóò múra o ẹni tí yóò lù mí jìbìtì yóò múra now ìdíwò lẹ́ẹ̀ fi lè lù mí jìbìtì ni pé mi ò wá sógún dogójì mi ò wá ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín láti lówó mi ò sì fẹ́ jẹ nǹkan tí mi ò ṣe mo nígbàgbọ́ nínú wẹ́rẹ́wẹ́rẹ́ kìtì mi ò nígbàgbọ́ nínú kìtìkìtì wẹ́lo because mi ò gbéra mi ní tí n ò jẹ́ mi ò sì lé nǹkan tẹ́lẹ̀ nìkan jẹ́
wẹ́rẹ́wẹ́rẹ́ bọ́lọ́run bá ṣe dá mi ni mo ṣe nígbàgbọ́ nú ẹ̀. Mo nígbàgbọ́ tó bọ́lọ́run tó dá mi pẹ̀lú ìdí kan yóò sustain mi pẹ̀lú ìdí kan. So I always appreciate God fún oore ọ̀fẹ́ tó fún mi. Mi ìwẹ̀ tó wà lókè kí n máa fi sáré. I don't think I always look people at the top. Ẹni tó bá wà lókè tí mo fẹ́ wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. Kì í ṣe láti ní tán ní tí mo bá ní nìkan ni máa ń tẹ́ mi lọ́rùn. Ẹ má jẹ́ kí àkàwé mi kó pọ̀ jù. Don't let me bore you with too much talk. Ẹ jẹ́ n lọ sàn sórí àwọn fídíò yẹn pàápàá ká lè tètè kú ńbẹ̀. Mo wádìí kí ló fa gbogbo àwọn nǹkan yìí. Mo rí wípé àwọn méjèèjì ló sọ̀rọ̀ sínú fídíò, ṣùgbọ́n fídíò Ọba Solomoni ní kọ̀kọ́ play. Ó possible get come across ẹ̀ sì lè má ti come across ẹ̀. Bí ṣe wà ní nísìn gbogbo àwọn tó yapa lẹ́ni wípé kìrìsìtẹ́nì ò dáa mùsùlùmí ò dáa gbogbo ètò yapa lẹ́ni torí wípé ẹ ò rí jẹ nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì ni. Torí mọ̀ ń bọ̀ ẹ jẹ́ kí n land òtítọ́ lè méjà fún. Bí ṣe wà ní nísìn tí Ọlọ́run bá gbé yín sí position Adébóyè ẹ bá wà ní position Adébóyè ẹ ní sọkọtẹ́ sọ yìí. Bí ṣe wà ní nísìn tí Ọlọ́run bá gbé yín sí. Ẹ má jà bẹ̀rẹ̀ ń bẹ̀ o. Ẹja bẹ̀rẹ̀ ń bí. Nǹkan tí o rí tí o débẹ̀ tí o witness wà bọ́ sórí internet ẹ kí n sábọ̀. Now lẹ́yìn ìgbà tí ta lọ́lọ́run ṣe fídíò tiẹ̀ response Ọba Solomoni ni mo kọ́kọ́ máa play then àwa ẹsẹ̀ padà bọ̀ kí ló bí gbogbo àwọn ọ̀rọ̀ yìí gan. Ọba Solomoni o ó fẹ́ gbá yín ní o kí Ṣàngó fọ́ ojú yín dànù. Tí Ọba Solomoni tó bá pẹ́ yín lọ́pọlọ ni ẹ máa lọ dá owó. Ọba Solomoni ẹ jẹ́ ká set ẹ up irọ́ tó ń pa yìí ẹ jẹ́ ká tà sí rí ẹ má dẹ ẹnìkan síwájú ẹ lọ́ba báwo lẹ ti lè mú wa lọ síbi tẹ́ ń lọ yẹn màá sọ pé 1 million mo fẹ́ gbà ẹ fún mi ní 1 million yẹn kẹtù lè lọ síbi 10 lọ yìí kọ ẹ máa ní 10 million sákàǹtì o ẹ máa ṣe tutù ẹ máa ṣe bá ẹ máa ṣàwò. Now n tí Ọba Solomoni ń gbìyànjú àti sọ́ńbì ni pé òun gbá research lóríṣiríṣi ọ̀nà owó làwọn èèyàn fi bọ́ kúrò níṣòro òun ti wá rìnà débi ilẹ̀ gbé lójú òun ti bá àwọn àlùjànnú pàdé òun sì ti mọ ibi táwọn àlùjànnú bá ibi táwọn ayé wà tán gúnlẹ̀ sí bóyá lórí omi ní Lẹ́kí bóyá nínú igbó ní Ẹ̀pẹ́ bóyá lọ́nà Ògìjò bóyá lọ́nà Àjà ó possible anywhere àlèyàn ti lè ṣe hàn pé gbogbo àwọn àjẹ́ ti kúrò láàrin ìgboro wọ́n ti kúrò nìbàdàn wọ́n ti kúrò nífẹ̀ wọ́n ti kúrò lọ́yọ̀ọ́ wọ́n ti kúrò lẹ́kọ̀ọ́ so inú igbó tòsí Lẹ́kí yẹn lọ́dàbẹ̀ nípa àwọn àjẹ́ wà báyìí tàbí lórí omi òkun ńbẹ̀ náà ti ń ṣèpàdé Ọba Solomoni ti kan bí tílẹ̀ gbé lójú ó ti bá wọn pàdé ńbẹ̀ so wá ń tẹ̀ láti máa sọ fẹ́yìn èèyàn wípé now ńgbà tó bá tí ta lọ́lọ́run ṣètò yẹn ó wá ń tẹ̀ láti máa sọ fún ta lọ́lọ́run wípé ìwọ ta lọ́lọ́run ká lórí ẹ pé ni àtàwọn èèyàn míì tó ń bú òun tọpọlọ yín bá pé ńgbà tó ń sọ pé òun rí kinní kan òun sọ pé náà ń jó lórí omi nìyẹn eru ẹ̀ ló yẹ kẹ́ ẹ béèrè lọ́wọ́ òun ń tó yẹ kẹ́ ẹ ṣe ni pé kó wọn ṣáàjì yín pé ẹ san yìí báyìí o kẹ́ wá sọ pé ẹ fẹ́ wò bóyá òótọ́ ni tó ń rí tàbí òótọ́ ni tó ń sọ tàbí àríìrí sọ ló ń sọ then ẹ sanwó òun sọ pé iye báyìí lòun gbà lọ́wọ́ yín ẹ wàá sanwó fóun òun wàá mú yín lọ síbi tí iná gbé ń jó lórí omi ńgbà tẹ́ ẹ bá wá sanwó nǹkan ẹ wá gbọ́dọ̀ rí dájú pé ẹ mówó dání ẹ lówó lápò kẹ́ má bàa pàdé kú òjijì o torí pé ẹni tí ń wá fà ń wófò lọ́rọ̀ yín o ọ̀nà wo ló fi jẹ́ bẹ́ẹ̀ owó tẹ́ ẹ fi ṣiṣẹ́ ti gbọ́dọ̀ mú dání ẹ sì gbọ́dọ̀ ní specific amount lọ́wọ́ tẹ́ ẹ fi gbọ́dọ̀ ṣiṣẹ́ orí ibi títa lọ́lọ́run ti wọlé nìyẹn. Now ẹja gbọ́ Ọba Solomoni síwájú sí i kọ́mọ́dàbí ẹni pa ayọ̀rọ̀ nínú ẹ̀ mọ́rọ̀. tàbádẹ́ wa débẹ̀ ètùtù báyìí kẹsì gbogbo ẹ̀ sí gbogbo kọ́ tí bá sọ pé kẹsì ẹ̀ sí ẹ bá wa débẹ̀ tẹ́ ẹ bá wá rí kọ́ tí mo ń sọ. ètùtù tó bá yẹ kẹ́ ẹ ṣe ẹ ṣe gbogbo nǹkan tí mo bá sọ pé kẹ́ ẹ ṣe ẹ ṣe bó bá ní ẹbọ pátá ní ẹbọ o. ẹ sì wá padà wá ẹ ti lè gbé rìkọ́dù sínú àpò yín ẹ mọ bó ṣe investigate ẹ̀yin tó jẹ́ pé ẹ̀rìn dín gan èèyàn kan sọ pé òun máa kíní kan ẹ má tọpinpin yẹn ẹ má dẹ ènìyàn sí kó lọ wo kíní yẹn wá. Who is this people sef? Ẹ lọ́pọ̀lọ́ ẹ kàwé ni ẹ mọ bó ṣe dẹ èèyàn ni èèyàn kan sọ pé òun mọ kíní kan nǹkan táwọn òyìnbó máa ń ṣe ni so when you say that you know something wọ́n investigate yẹ wọ́n dẹ èèyàn kan kò sí oṣù tó sọ pé fẹ́ gbà wá fún ẹ to know the reality of that things ló bá délé wà wá jíṣẹ́ fún wọn pé nǹkan tí màá ní ẹ sọ reality ni o màá ní ẹ sọ rẹ o nígbà tó bá tó wá délé tó bá tó wá sọ fún wọn àbúgbà tó sọ fún ìwà tó kó wọn wá.
now ń béèrè àkọ́kọ́ lọ́wọ́ Ọba Solomoni tí wọ́n bá láǹfààní àti máa gbọ́ mi ń bì tán bá ń wò mí mo sì mọ̀ pé òun náà ó padà wò mí lẹ́yìn tí n bá parí ètò yìí. My first question ni pé nígbà tó ti rí ibi ilẹ̀ gbé lójú tó yẹ pé gbogbo tó bá fẹ́ lòun rí ń bẹ̀ àwọn ò ní láti sọ fáwọn tó kù ìwọ máa jẹ mọ̀lẹ́ lọ ń bẹ̀ tó bá jẹ́ pé èèyàn máa méèkì owó ń bẹ̀ ni ìwọ méèkì owó kò di bílíọ̀nìà ń bẹ̀. ẹni tá a fẹ́ mú lọ síbẹ̀ kò ní láti kọ́kọ́ sanwó kó tó di pa mú lọ. bó bá lọ ilé babaláwo wọ́n lè sọ pé kó o fi owó kó o bá Ifá ní gbólóhùn bóyá kó o sọ̀rọ̀ sówó tàbí kó o sọ̀rọ̀ kì í sí pé wọ́n máa cháàjẹ́ níye kan wọ́n á ní ọ̀tọ́ bà pò kó o mú owó tó bá jọjú kó o fi bá Fá ní gbólóhùn. àwọn ibì kan dẹ̀dẹ̀ wà tó jẹ́ pé ọ̀pẹ̀lẹ̀ wọn ò kò lé ọ lọ́wọ́ pé kó o fi bá Fá ní gbólóhùn. then lẹ́yìn ẹ̀ babaláwo tó bá gbọ́ Fá yanranyanran kì í béèrè owó sílẹ̀ wọ́n á ní tí n táwọn fẹ́ ṣe fún ọ yìí bá jẹ́ kó o wá fẹ̀mí ìmoore hàn. now ńgbà tá a ti wá ń cháàjì èèyàn kó tó di pa fẹ́ lọ yìí àmọ́nú gbó orúnmọlẹ̀ tá à ń lọ bínú gbó Olódùmarè sí ni bínú gbó Elégbèje sí ni tí wọ́n mú wa lọ àmọ́rú ohun tí ń bẹ ń bẹ̀ àmọ́ táwọn sọ pé wọ́n gbà bó bá jẹ́ pé 2 million ń bẹ́nu àkáǹtì tí wọ́n gbó orúnmọlẹ̀ ń béèrè 10 million naira tẹ̀sí ní tá a bá ṣe òun tọ̀ wọ́n jọ lọ ní pé gbogbo àwọn nǹkan wọ̀nyí kò bá ìtàkùn ayélujára mu kò wọ́ tiẹ̀. so gbogbo nǹkan tá à ń ṣe nísìnyí a ti tọ́ọ̀nù social media to another thing. You can do your business there. Ọba Solomoni ń tọ́sẹ̀ lórí social media kò sẹ́ni tó lè doubt ẹ̀. O lè gbá research nípa ìṣègùn ìbílẹ̀, o lè gbá research nípa ètò àdúrà, o lè ṣe ọṣẹ fún yàn kó bá ẹlẹ́dọ̀ onítọ̀hún pàdé kódà iṣẹ́ tó yẹ kó ṣe. I think that should be enough. Dànù aláǹwá láǹjànú káàkiri yìí àwọn àǹjànú ọ̀nkọ́ kí ló tẹ̀ rí bá wa rìkọ́ọ̀dù wọn ká tiẹ̀ rójú àǹjànú for the first time. Ká mọ báwọn àǹjànú ṣe máa ń rí ṣé wọ́n máa ń dúdú ni ṣé wọ́n máa ẹ mọ́ pa mí lẹ́rìn jáde à ṣé wọ́n máa ń dúdú ni àbí wọ́n máa ń pupa. So oore tí Ọba Solomoni ọba ṣe fún àwa lélẹ́yìí kán bá wa mú kámẹ́rà lọ ijó ọdún bá ń lọ sọ́dọ̀ àwọn ìyá àwọn ayé gbogbo ẹ̀yin ayé o mo fẹ́ fi hàn àwọn èèyàn o kí àwọn èèyàn ó lè bá bẹ̀rù yín díẹ̀ sí o ẹ gbójú dúró ẹ jẹ́ kí n ya fọ́tò yín kí n mú snap yín o kí n fi hàn àwọn ayé o so that ojú yín gan yóò lè mọ̀ pé àwọn èèyàn wá torí mi ò mọ̀ táwọn ìyá gangan ṣe ń nugbó sójú ọ̀pá wọn ni òrùn ọ̀pá wọn ni kí làwọn wá nú aginjù mi ò dẹ̀ fẹ́ rẹ́rìn pẹ̀lú ní tí mo fẹ́ sọ yìí because mo fẹ́ sọ tọ̀rọ̀ mo fẹ́ kanjú abẹ́ǹkó so kí ló dé táwọn ìyá tó jẹ́ pé inú igbó ni wọ́n lọ wà gbogbo àwọn tí wọ́n wà ń di ọ̀gẹ̀dẹ̀ pátápátá àárín wọn ń di ọ̀gẹ̀dẹ̀ mọ́ gbogbo ọ̀gẹ̀dẹ̀ láti gé kúrò ṣùgbọ́n àwọn tí Ọba Solomoni ẹ̀sẹ̀ discover ó dàbí pé àwọn aráalé Mary Magdalene ni wọ́n ok ẹ̀já gbọ́ síwájú díẹ̀ sí. ìdámẹ́wàá tẹ́fẹ́ lọ máa sọ ní ṣọ́ọ̀ṣì yẹn èmi ló máa gbà lọ́wọ́ yín. ìdámẹ́wàá tẹ́fẹ́ lọ máa san ní ṣọ́ọ̀ṣì yẹn èmi ló máa gbà lọ́wọ́ yín to the best of my understanding and to God who made me ta lọ́lọ́run ò jẹ̀bi Ọba Solomoni ò jẹ̀bi àwọn èèyàn tí ń pe oríṣiríṣi àwọn èèyàn ńlọ jẹ̀bi àwọn èèyàn tí ń wá tí wọn ò sọnù káàkiri ńlọ jẹ̀bi o àwọn èèyàn tí ń sunkún lọ sọ́dọ̀ àwọn èèyàn ńlọ jẹ̀bi because ẹni tí yóò daṣọ àrán bọni lọ́rùn fìlà orí ẹ̀ láàkọ́kọ́ wò ẹni tí yóò ṣe nǹkan fún ni tí yóò ṣiṣẹ́ tí yóò tán sọ̀rọ̀ ẹni tí yóò mú ìgbé ayé ìdẹ̀rùn bálé ayé èèyàn tí yóò solve problem èèyàn ẹjẹ́ àkọ́kọ́ wárú wọn dáadáa ṣáwọn gangan solve problem ilé ayé wọn ṣé problem ilé ayé wọn ti solve ṣé wọ́n normal ṣé wọ́n wà with their sanity because ọ̀pọ̀lọpọ̀ tá à ń lọ sábà ni wọn ò ní ọpọlọ tó wa wọn ò ní làákàyè tó wa honestly no Ọba Solomoni ò jẹ̀bi o ìbùkún ni fẹ́ni tó fọ̀bọ̀ lọ̀yàn ìgbé ni fẹ́ni tó gbà á Ọba Solomoni bá jẹ̀bi máa sọ fún yín tó bá máa jẹ̀bi ọ̀nà tí ó fi jẹ̀bi ni pé ká ló drag anybody wá sọ́dọ̀ rẹ̀ anybody can advertise anything ó wà lọ́wọ́ discretion ẹ ó wà lọ́wọ́ ọpọlọ ẹ oríṣiríṣi àwọn èèyàn ti tọṣẹ lórí social media and people are patronizing them wọn ò mọ̀ pé lẹ́yìn tí wọ́n ń tà ṣé wọ́n mọ̀ dojúdojú kí n tó lọ sọ́dọ̀ èèyàn pé kó wá ṣe nǹkan fún mi àyọ́ perform miracle lójú mi o
rí miracle tí ń fojú rí lójú ẹsẹ̀ ó ń tọwọ́ perform ẹ̀ yìí ṣe pé kó sọ fún mi pé kí n lọ lò ná irọ́ o ẹ kọ́kọ́ dán wò lójú mi sẹ́ ẹ ní sògùn ayẹta fún mi kẹ́ ẹ má kọ́kọ́ gbé sọmọ yín lọ́rùn kẹ́ kọ́kọ́ yìn ná wọ́n ń tẹ̀sí ẹ̀ lọ́rùn ewúrẹ́ kẹ̀ láàá fún kínní wọ́n ń tẹ̀sí ẹ̀ lọ́rùn ajá kẹ̀ fún kínní ẹ tẹ̀sí ẹ̀ lọ́rùn ọmọ yín ẹ gbé sọ́rùn ọmọ yín ẹ dojú ìbọn kọ́ ìgbà náà ni màá tó gbà wípé ògùn yín jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní òṣìṣẹ́ lọ́rùn ewúrẹ́ tí ò ní iṣẹ́ lọ́rùn èèyàn